fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi, jẹ́ sóko fún aráyé, ó kó fún mi pẹ̀lú. Hello, ẹ̀yin ará nínú Olúwa, kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó tó fún ẹnìkọ̀ọ̀kan wa. A tún tẹ̀síwájú nínú ètò àlà ìgbàanì tí à ń gbéyẹ̀wò. Láì gbà wá ní àsìkò, àkòrí ẹ̀kọ́ kẹwàá la wà lónìí yìí, etí a pè ní ṣíṣẹ́ra ẹni, nínú àkòrí gbogbogbò tí a pè ní àlà ìgbàanì. Tí ẹ bá ní kí ni ìṣẹ́ra ẹni, ìwé Galatia orí 5:22, Galatia 5:22 jẹ́ kó yé wa nípa ṣíṣẹ́ ara ẹni gẹ́gẹ́ bí èso ẹ̀mí. N tó lè mú wá, n tó mú èso ẹ̀mí wá, òun náà láti ń pè ní ìṣẹ́ra ẹni. Tí ìṣẹ́ra ẹni bá wà, yóò mú àwọn èso míì wá. Kì í ṣe pé yóò mú wá nìkan, yóò jẹ́ kí àwọn èso ẹ̀mí yòókù rọrùn láti lè sin Ọlọ́run. Bí ẹ bá wo èso tó so àwọn èso ẹ̀mí yòókù ró, ìṣẹ́ra ẹni yìí ni. Torí tí Yorùbá ní ìyókù ò rọrùn láti ní. Jésù sọ kankan nínú Matthew chapter 5:29 and 30, Matthieu 5:29-30. Ó sọ nípa bí ojú rẹ̀ bá mú ọ, ló bá fẹ́ mú ọ kọsẹ̀, ó ní ká yọ. Ẹsẹ̀ ọgbọ̀n, ó ní bí ọwọ́ ọ̀tún rẹ̀ ló bá fẹ́ mú ọ kọsẹ̀, ó ní ká gé. Ọwọ́ àtojú tó ń sọ nípa rẹ̀ kì í ṣojú àtọwọ́ ẹ̀ ló ní agé sọnù, ká dolójú kan àbí ká dẹ̀lẹ́sẹ̀ kan. Gbójú pé bí abátúfẹ́ máa dẹ́sẹ̀ náà ká tó kékejì, abátújọ kejì. Ní tí wọ́n sọ kọ́ yẹn, ṣùgbọ́n ń sọ nípa ìṣẹ́ra ẹni. Wáyé pé ojú ló kù tí yóò mú wa ṣẹ̀, ó ní ká yọ. Ẹ̀dì jẹ́ kankan bẹ tí Jésù sọ fún wa nínú ìwé Matthew orí 16, Matthew chapter 16:24. Ó ní nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, ó ní kí ó ṣí ara rẹ̀, kí ó sì gbé àgbélébùú rẹ̀, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnìkan bá fẹ́ jọmọ ẹ̀yìn rẹ̀, kó ṣí ara rẹ̀, kó gbé àgbélébùú. Ṣíṣẹ́ra ẹni náà lágbára tá à ń gbéyàwó lónìí. Bó la ṣe lè gbé àgbélébùú láti ṣíṣẹ́ra ẹni? Torí àgbélébùú ìṣe tó rọrùn. Bẹ́ẹ̀ náà ni láti ṣẹ́ra ẹni kò ṣe tó rọrùn. Ẹni tí ó ṣẹ́ra rẹ̀ gbọ́dọ̀ ti kọ́kọ́ borí ara náà. Díẹ̀ tó pé ìgbé ayé Kristẹni, ìgbé ayé ọmọ Ọlọ́run, ìgbé ayé ọmọ ẹ̀yìn kì í ṣe ìgbé ayé nínú ara. À ń gbé nínú ara, ara jẹ́ ilé ẹ̀mí ni. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí, ìrìnàjò ẹ̀mí láàárín. Díẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nǹkan ẹ̀mí yóò bá yé, wọ́n ka Bíbélì bẹ́ẹ̀ kò lè yé wọn. Wọ́n ka Bíbélì gan, wọ́n tuntun sí òfin ara wọn láti máa tún ṣẹ̀ sí Ọlọ́run. Báà náà bá wá jẹ́ ní tẹ̀mí, ní táwọn ẹni ara túmọ̀ yẹn nípa bẹ́ẹ̀ làánú sì máa gbé, wọ́n ó dẹ̀ máa confuse wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá fẹ́ tọ̀ mí lẹ́yìn, Jésù ní kó ṣí ara rẹ̀, kó sì gbé àgbélébùú, kó máa tọ̀ mí lẹ́yìn. Ó ń gba ìṣẹ́ra ẹni. Nínú ìwé Hébérù orí 12 láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 12 tá a bá láǹfààní àti kà. Ó ní Hébérù chapter 12 from verses 1-12. Nítorí náà bí a ṣe fi àwọn sánmọ̀ tí ó kún báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan, kí a sì fi rọrùn, ká sì fi àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì fi sùúrù sáré ìje tí a gbé káwájú wa. Ó sọ nípa ohun ìdíwọ́ àtẹ̀ṣẹ̀ tó rọrùn. Ìwé Bíbélì pè ní weight. Ohun tó pè ní ìdíwọ́ yìí, ìdíwọ́ gbà mí lè mọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bá kánú ìwé Galatia orí 5:19 yẹn. Bẹ́ẹ̀ torí pé tí máa ń fàyàn sẹ́yìn ni. Ó lè jẹ́ bóyá bá ṣe ń sùn, ó lè jẹ́ bá ṣe ń jí, ó lè jẹ́ bá ṣe ń jẹ, ó lè bá ṣe ń mu, ó lè jẹ́ ìṣèwà sí ìyàn tí ẹ lè pe ní pàtàkì pé ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ ìdíwọ́ wé tí máa ń tẹ́ bá ní ìyẹ̀gbẹ́rù tó rí yàn mọ́lẹ̀ ní Bíbélì sọ́lá nìyí. Tó torí náà, ó rí ká pa gbogbo àwọn nǹkan yẹn tì, ká lè bá a fi sùúrù sáré ìje tá a gbé káwájú wa. Ó wá sọ lẹ́sẹ̀ kejì, kí a máa wo Jésù. Ẹ mọ̀ pé kì í ṣe ọgọ́rùn láti wo Jésù bí ìgbà tí gbogbo ya ìṣẹ́ra ẹni wà. Ẹni tó ń tẹ̀lé Jésù ń tòótọ́ ní ká bi léèrè bó ṣe rọrùn. Ṣùgbọ́n ó máa ń rọrùn nígbà tá a bá ti fi ìṣẹ́ra yẹn kọ́ra wa. Bá a bá ìṣẹ́ra wa, ìgbé ayé nínú ẹ̀mí, ìgbé ayé Jésù ti tẹ̀lé kò lè rọrùn. Kò lè inú òfin rọrùn fáwọn tí ń gbénú ara. Bẹ́ẹ̀ bá tẹ̀ mọ̀ pé Jésù tòótọ́ ọ̀nà ni, ìgbà tí wọ́n bá wo tí wọ́n ṣẹ́ra wọn láti gba àjàgà rẹ̀,
wọn ò ní lè tẹ̀lé wọn ò ní lè sìn. So ohun tó wá fìyàtọ̀ hàn láàrin àwọn tí ń gbénu Ọlọ́run àtàwọn tí ò gbénu rẹ̀ ni ohun tó fìyàtọ̀ hàn láàrin àwọn tí ń rìnrìn àjò ẹ̀mí àtàwọn tí ń rìnrìn àjò ara òun náà ni ìyẹn. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹrin ó ní ẹ̀yin kò tí ì kọjú ìjà ní ẹ̀ṣẹ̀ títí dé ìjàkadì ní ẹ̀jẹ̀ ìjẹ́rẹ́ náà ń sọ níbẹ̀ yẹn. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkeje ó ní ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí Ọlọ́run bá yín lò bí ọmọ nítorí pé ọmọ wo ní ń bẹ nínú yín bàbá kì í báwí gbọ̀n bí ẹ̀yin bá wà lẹ́yìn nígbàwí nínú èyí tí gbogbo ènìyàn jẹ́ alábàápín ǹjẹ́ ẹ̀yin ọmọ àlè ní ẹ̀yin kì í ṣe ọmọ. tó ìyẹn ni pé tó fi wáyé hàn bí ọmọ Ọlọ́run ó ní ìṣẹ́ra ẹni. àwọn tí Ọlọ́run bá ń tọ́ nípa ìṣẹ́ra ẹni iye wọn lọ́mọ. so ọ̀pọ̀lọpọ̀ ìgbàlà lónìí àbí kápẹ́yàn sínú Jésù lónìí àní jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ ọ̀pá iná nìyẹn. tó bá jẹ́wọ́ rẹ̀ tán lẹ́fìtì mọ́ gbogbo sí wọ̀ ọ́ tó bá láti yanu rẹ tó jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni òótọ́ ni ìgbésẹ̀ ni ìgbẹ́kùn tàn síbẹ̀. so ó gba ìṣẹ́ra ẹni tẹ̀síwájú òun ló sì sọ wá gẹ́gẹ́ di ọmọ láìsí ìnira kò sí èrè. tí ẹ bá wo Bíbélì jọ aṣọ fún anú ìwé Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 27 1 Corinthians chapter 9 24 to 27 ó ń sọ nípa àwọn tí ń sá eré. ó ní kí a fi bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ́ra wọn láti jẹ́ pé kí wọ́n gba èrè ká fi wé eré ìje Kristẹni. ẹ jẹ́ káwọn tí máa ń sáré àwọn tí ń gbá bọ́ọ̀lù àti oríṣiríṣi àwọn eré tá a máa ń wò yẹn ká bí wọ́n léèrè kíláàsì eré wọn wọ́n sọ fún wa pé ìṣẹ́ra ẹni ni. torí wọn àwọn ń sùn báwa ṣe ń sùn wọn ìjẹ báwa ṣe ń jẹun. ìbáṣe wọn pẹ̀lú èèyàn báwa ti máa ń ṣe yẹn ó yàtọ̀ gédégédé. so tá a bá rẹ tiẹ̀ tó jẹ́ pé champion ni lónìí tí ń gba Ballon d'Or tí ń gba Golden Boot tí ń gba ọdún ẹbí léèrè kí ni àṣírí rẹ̀ náà ni ìṣẹ́ra ẹni. so bẹ́ẹ̀ bá rí Ọlọ́run gẹ́gẹ́ bí coach lónìí pé Ọlọ́run jẹ́ bí entraîneur bẹ́ẹ̀ kí bó lẹ rò pé yóò jẹ́ bó lẹ sọ pé ọmọ tọ́ wa. so ara ní Olúwa ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ abẹ́ bàwẹ́ Ọlọ́run lónìí tó dàbí pé wọ́n sáwà nìkan ni tọ́ra pé ojú Olúwa sáwà lọ́ra wa bí 24 hours pé kì í kó nígbà kọ̀ọ̀kan torí pé ó fẹ́ mú champion jáde nínú wa ni nínú wa lọ́hùn ni òmìnira sùn sí ṣùgbọ́n kí ni ó jí tí ó wá ṣiṣẹ́ ra ẹni àlè jí. ìdí nìyẹn tí ó jẹ́ pé àwọn tó di champion lónìí àtàwọn tí ò lè di champion lónìí ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ nìyẹn. kò sẹ́ni tí ò lẹ́bùn kò sẹ́ni tí ò gbẹ́bùn wáyé ṣùgbọ́n kí ni ó jí ẹ̀bùn yẹn nínú Ọlọ́run discipline ni ìṣẹ́ra ẹni ni. a máa tẹ̀síwájú nínú àlàyé kọ̀ọ̀kan náà ní ọjọ́ mẹ́jọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run bí ó bá dẹ́nu wá sí yóò sọ ẹ̀mí àtẹ̀yìnjọ àkókò náà lọ oore ọ̀fẹ́ yóò tó fún wa lórúkọ Jésù lọ́wọ́ wọ́n jẹ́rẹ́ mọ́kútọ́ náà dé lẹ́tí bá yín sọ̀rọ̀ àwọn àdéṣọ́ náà lè rí lójú ìkànnì yẹn títà tó pàdé àlàáfíà lọ́wọ́ fún yín.